bá ti ní àǹfààní àti máa gbọ́ wa fún ti òní. Àsìkò wa káàbọ̀ sí orí ìkànnì Àrólé Baba 1010 TV níbi tí a ti máa ń wá sí etí ìgbọ́yín àwọn ìròyìn lọ́lọ́kọ̀ọ̀jọ̀kan lédè Yorùbá pọ́nbélé. Adéṣọlá lèmi ń jẹ́, ẹyinjú Olódùmarè tí ó ṣe é fi gígùn. Síwájú kí ẹ tó gbọ́ àwọn ìròyìn náà, ẹ gbọ́ àwọn tí ń ṣe kókó inú rẹ̀. Ikọ̀ ọmọ ogun Nàìjíríà ṣe ìkọlù tó lágbára sí ibùgbé àwọn agbésùmọ̀mí Boko Haram àti ISWAP ní ìpínlẹ̀ Borno. Iná ńlá burúkú kan ṣẹ́yọ ní ilé ìgbé kan ní ìlú Ọ̀yọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn agbófinró fi ìdí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ ní òpópónà Enugu sí ìlú Port Harcourt múlẹ̀, níbi tí ènìyàn 13 ti pàdánù ẹ̀mí wọn tí àwọn 10 míì sì fi ara pa. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò fi ìlú Àbújá sílẹ̀ lọ sí òkè òkun láti lọ ṣe àwọn ọ̀pọ̀ ọ̀jọ̀kan ìpàdé lórí ètò ààbò àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà. Ní báyìí, ẹ jẹ́ ká gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ikọ̀ ọmọ ogun Nàìjíríà ṣe ìkọlù tó lágbára sí ibùgbé àwọn agbésùmọ̀mí Boko Haram àti ISWAP, wọ́n ṣekú pa 13 nínú wọn. Àkójọpọ̀ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò Adi-Kai àti ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè yìí ni wọ́n ti ṣe ìkọlù tó lágbára sí ibùgbé àwọn agbésùmọ̀mí Boko Haram àti ISWAP ní agbègbè kan ní pópónà Gubia, Damasak ní ìpínlẹ̀ Borno, tí wọ́n sì ṣekú pa 13 lára wọn. Ìkọlù yìí ni wọ́n ní ó wáyé ní ọjọ́rú Wednesday ní agbègbè kan tó súnmọ́ ìjọba ìbílẹ̀ Mobar, nígbà tí àwọn ikọ̀ ọmọ ogun sin àwọn ènìyàn tí wọ́n ń gbé nǹkan amáyédẹrùn lọ sí Damasak ní ìpínlẹ̀ Borno. Gẹ́gẹ́ bí a ṣe rí kà láti inú ìwé ìròyìn Daily Post, wọ́n ní àwọn agbésùmọ̀mí wọ̀nyí ni wọ́n ní wọ́n kọ́kọ́ ju àwọn àdó olóró bíi 2 kan ọ̀tọ̀ọ̀tọ̀ kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní yin ìbọn lákọlákọ láti ṣe ìkọlù sí àwọn ọmọ ogun tí wọ́n ń gbé nǹkan amáyédẹrùn yìí kọjá. Wọ́n ní lẹ́sẹ̀ kan náà ni àwọn ọmọ ogun náà dojú ìjà kọ wọ́n, tí àwọn náà sì dá ọwọ́ ìjà padà sí wọn níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe ìkọlù tó lágbára sí wọn. Bẹ́ẹ̀ náà sì ni àwọn agbésùmọ̀mí ìpápá náà làwọn náà yin ìbọn tiwọn náà. Wọ́n ní lójú ọgán ni 13 nínú wọn ti gbèkúrújẹ lọ́wọ́ ẹbọra tí àwọn tó kù sì ń júbà ehoro. Àwọn ikọ̀ ọmọ ogun Nàìjíríà ò tẹ̀tì láti gbáyà wọn, níbi tí wọ́n ti ń lé wọn lọ ni wọ́n ti gba àwọn nǹkan ìjà ogun bíi AK-47 mẹ́jọ àti àwọn àdó abúgbàmù mìíràn bẹ́ẹ̀ lọ́wọ́ wọn. Bó tilẹ̀ jẹ́ wípé lára ọkọ̀ ogun tí àwọn ọmọ ikọ̀ ogun Nàìjíríà gbé dání, ọ̀kan lára rẹ̀ bàjẹ́ tí táyà rẹ̀ sì fọ́, tí ọ̀kan lára àwọn ọmọ ogun sì farapa, ṣùgbọ́n wọ́n fi ìdí ìṣẹ̀lẹ̀ àṣeyọrí náà múlẹ̀ wípé wọ́n borí àwọn Boko Haram àti ikọ̀ ISWAP náà, tí àwọn kan sì lùbà ehoro. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò fi Àbújá sílẹ̀ lọ sí òkè òkun fún àwọn ìpàdé ọlọ́kanòjọ̀kan lórí ìtẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ní yóò fi iléeṣẹ́ ààrẹ sílẹ̀ láti ṣe àbẹ̀wò sí orílẹ̀-èdè Faransé àti United Kingdom gẹ́gẹ́ bí àsìkò lífù ààrẹ. Ìrìn àjò yìí ni wọ́n ní yóò gba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ọjọ́ 10 kan, níbi tí yóò ti máa ṣe àbẹ̀wò sí orílẹ̀-èdè Faransé àti United Kingdom lórí àwọn àpérò kọ̀ọ̀kan fún ìlọsíwájú orílẹ̀-èdè yìí. Ọ̀rọ̀ yìí ló jáde láti ẹnu ẹni tí ń ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ààrẹ Ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó fi léde, ó ní àsìkò ìsinmi lífù ààrẹ yìí ni ó fẹ́ lò láti rin àwọn ìrìn àjò wọ̀nyí, tí yóò sì gba ààrẹ fún odidi ọjọ́ 10 gbáko kí ààrẹ tó padà wá sílé. Ṣáájú àsìkò yìí ni wọ́n ní ààrẹ ti ṣe àbẹ̀wò sí àwọn orílẹ̀-èdè bíi 8 kan, gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Amẹ́ríkà, France, United Kingdom, China, South Africa, Germany àti
Tanzania. Ó rán wa létí pé nínú oṣù kínní ọdún yìí ni ààrẹ ti lọ sí Dar es Salaam ní Tanzania láti lọ ṣe ìpàdé lórí dídá agbára padà láti ọwọ́ àwọn ìjọba ológun ní ilẹ̀ adúláwọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò bẹ́ẹ̀ ni ààrẹ ti ṣe sí àwọn orílẹ̀-èdè lọ́lọ́kan-ò-jọ̀kan lórí ètò ààbò, ètò amáyédẹrùn, ètò ọrọ̀ ajé àti ìtẹ̀síwájú fún orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ìrìn àjò tí ààrẹ gbéra ní àná ọjọ́ Thursday yìí ni yóò gba ààrẹ ní ọjọ́ mẹ́wàá tí ó sì dálé lórí àwọn ìpàdé kọ̀ọ̀kan fún ètò ìlọsíwájú orílẹ̀-èdè ilẹ̀ Nàìjíríà kí Ọlọ́run kó ran ààrẹ wa lọ́wọ́. Iná ńlá burúkú kan sọ ní ilé ìgbé kan ní ìlú Ọ̀yọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé kan tó wà ní agbègbè Olúgbìlé Ìyáláàmú ní ìlú Ọ̀yọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni iná ọmọ ọ̀ràrá ti ṣẹ́ yọ tó sì ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá olówó iyebíye jẹ́. Àwọn ohun èlò ilé àti dúkìá tí ó ṣe déédéé ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù owó náírà ni wọ́n ti pàdánù rẹ̀ látàrí iná burúkú kan tí ó ṣẹ́ yọ ní ọjọ́bọ̀ Thursday ọjọ́ 4 oṣù kẹsàn-án ọdún tí a wà yìí. Ẹni tí í ṣe alága iléeṣẹ́ panápaná ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ń ṣe Honorable Moruf Akínwándé fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ tó bá àwọn oníròyìn sọ. Akínwándé sọ pé ẹ̀mí kankan ò sọnù nínú ìṣẹ̀lẹ̀ náà. Ó tún ṣàfihàn wípé àwọn òṣìṣẹ́ panápaná tètè dìde sí ìṣẹ̀lẹ̀ náà ní kété tí wọ́n ti pè wọ́n ni wọ́n ti sáré débẹ̀. Ó sọ wípé adarí àgbà àwọn òṣìṣẹ́ yìí tí ń ṣe IFS 11 Mákindé ló tún tètè pàṣẹ fún àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ panápaná náà láti gbéra kíá wọ́n sì lọ dẹ́kun ìjàmbá iná náà. Pẹ̀lú bí wọ́n ṣe tètè dìde sí ìṣẹ̀lẹ̀ náà, àwọn òṣìṣẹ́ panápaná náà sọ pé 2 nínú ìyàrá 8 tó wà nínú ilé náà ni iná ti mú, ṣùgbọ́n láì fàkókò ṣòfò wọ́n tètè múra sí pípa iná yìí tí wọ́n sì dẹ́kun ríràn mọ́ ìyàrá mi rẹ̀ dúró. Àwọn olùgbé ilé yìí àti ará àdúgbò ni wọ́n ti ń dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn òṣìṣẹ́ panápaná fún bí wọ́n ṣe tètè dìde láti dẹ́kun iná náà tí dúkìá tí ó bàjẹ́ ò fi kọjá bí ó ṣe mọ. Àwọn agbófinró fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ènìyàn 13 sọ ẹ̀mí nù tí àwọn 10 mìíràn sì tún farapa nínú ìjàmbá ọkọ̀ lójú òpópónà Enugu sí Port Harcourt. Ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Enugu ló ti jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan tó ṣẹlẹ̀ ní òpópónà márosẹ̀ Enugu sí ìlú Port Harcourt níbi tí ènìyàn 13 ti pàdánù ẹ̀mí wọn tí àwọn 10 míì sì tún farapa. Ìjàmbá ọkọ̀ náà tó ṣẹlẹ̀ ní ọjọ́rú Wednesday tó kọjá yìí ni wọ́n ní ó wáyé látàrí bí àwọn ọkọ̀ 4 kan ṣe kọlu ara wọn. Agbẹnusọ fún ọ̀gá àgbà agbófinró ti ìpínlẹ̀ Enugu SP Ndikwe jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ náà nínú ọ̀rọ̀ rẹ̀ tó bá àwọn akọ̀ròyìn sọ ní ọjọ́ Wednesday. Ndikwe sọ wípé ìṣẹ̀lẹ̀ náà dà gẹ́gẹ́ bí eléyìí tí kò dùnni nínú rárá tó sì ń pàrọwà fún àwọn ènìyàn tí wọ́n farapa níbi ìjàmbá náà, pẹ̀lú tó tún bá àwọn ènìyàn tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ kẹ́dùn. Ṣé ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní déédéé agogo 9 òwúrọ̀ níbi tí ọkọ̀ àjàgbé kan tó kó sìmẹ́ǹtì funfun ti kọlu ọkọ̀ akérò iléeṣẹ́ Fisco Global Investment eléyìí tó ń lọ sí ìlú Àbújá láti ìlú Aba, pẹ̀lú Toyota Corolla kan náà bẹ́ẹ̀ tí àpapọ̀ àwọn ọkọ̀ náà sì jẹ́ 4. Kí Ọlọ́run Olódùmarè kó máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa. A ò ní rí jù báyìí lọ fún ti òní. Ǹjẹ́ ká tó mú ìròyìn náà wá sí òpin, lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó inú rẹ̀. Ikọ̀ ọmọ ogun Nàìjíríà ṣe ìkọlù tó lágbára sí ibùgbé àwọn agbésùmọ̀mí ikọ̀ ISWAP àti Boko Haram ní ìpínlẹ̀ Borno.
iná ńlá burúkú kan ló ṣẹ́yọ ní ilé ìgbé kan ní ìlú Ọ̀yọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn agbófinró fi ìdí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé ní òpópónà Enugu sí Port Harcourt múlẹ̀, níbi tí ènìyàn 13 ti pàdánù ẹ̀mí wọn tí àwọn 10 míì sì farapa. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò fi ìlú Àbújá sílẹ̀ lọ sí òkè òkun fún ọ̀kan-ò-jọ̀kan ìpàdé lórí ètò ààbò àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà. Títí di ọ̀la tí a tún máa mú àkọ́tún ìròyìn míì wá. Adéṣọlá lèmi jẹ́, ẹyinjú Olódùmarè tí ò ṣeé fi gígùn. Ẹ jẹ́ ká múra síṣẹ́. Ire o.